ìlú Ọ̀yọ́, ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ó ti dójú ẹ̀. Now Yorùbá ni máa ń sọ̀rọ̀ kan wípé ẹni ọ̀wẹ́jú lẹ̀rù ń bà, lélẹ̀ tó túmọ̀ sí wípé kókókó làárán fàdítí. Akí bàbá wa Aláàfin Ọ̀yọ́ pé wọ́n kú làásìgbò. Akí gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà pé wọ́n kú làásìgbò. Ṣé ẹ gbàgbé pé mo kìlọ̀ wípé kí wọ́n tẹ̀ ẹ́ jẹ́jẹ́ lọ́yọ̀ọ́, pàápàá jùlọ kí bàbá wa Aláàfin kí wọ́n wá ìrẹ́pọ̀ àwọn ọba aládé tó kúnlẹ̀ káàrọ̀ òjíire. Ṣùgbọ́n ó ṣe ni láàánú pé ẹ̀kẹ́ tálíkà kì í tólẹ̀ láàárọ̀, alẹ́ ni tó máa ń tólẹ̀. Mo wá sọ̀rọ̀ kan gbà náà, kì í ṣe gbólóhùn tí ń dùn mọ́ mínú láti máa rántí ẹ̀ wípé ìgbà tábà fi kó lẹ́kin níyìí, mo ní ìwọ̀nba iyì àtàpọ́nlé tó ṣẹ́kù sára Ọ̀yọ́ yóò ti dínkù. Ìwọ̀nba iyì àtàpọ́nlé tó ṣẹ́kù sára Aláàfin yóò ti dínkù. Kì í ṣe pé bóyá mo fi ṣègbéraga ńgbà náà, ṣùgbọ́n ibi tí mo wó lọ, Ọ̀yọ́ ò wó lọ bẹ̀, ọba wa tuntun ò wó lọ bẹ̀. Ńbo ni mo wó lọ pé ayé tá a wà ti kó láyé àtijọ́, àti pé Ọ̀yọ́ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ nísìn kì í sọ̀yọ́ àtijọ́ mọ́. Ó wá jẹ́ ìbànújẹ́ ọkàn ń pé bọ́yọ́ bá fẹ́ sọ̀rọ̀, ọ̀rọ̀ empire nìkan ni wọ́n ń sọ. Gbogbo orílẹ̀-èdè, gbogbo ìlú tó ní empire ni wọ́n ti kó lórí empire tán ti bọ́ sórí nǹkan mìíràn. Ilé yìí ń jẹ́ kí n máa rò wípé kí ló dé táwọn èèyàn mi ò rí wájú, kí ló dé tó jẹ́ wípé àwàsẹ́yìn ni wọ́n wakọ̀ ìlú bíi tirẹ̀. Gbogbo ọba aládé ti rí òye, wọ́n ti yí padà kúrò níbi tí wọ́n wà, wọ́n ti develop, wọ́n ti ń tẹ̀ síwájú, wọ́n ti adopt nǹkan tuntun tó dé bàlú. Pápápá ẹ má jẹ́ kí n rìn jìnnà, boko ọba jìnnà ilá ò gbọdọ̀ kó. Àwọn ọmọ ọba Ọ̀yọ́, ìdílé ọlọ́mọ ọba Ọ̀yọ́, wọ́n ti gbé Aláàfin Owoade lọ sílé ẹjọ́. Kí ni làlórí kínìdí tí wọ́n fi gbé kábíyèsí lọ ilé ẹjọ́? Wọ́n ní kábíyèsí ò gbọdọ̀ jáde sí gbangba mọ́, kábíyèsí ò gbọdọ̀ lọ sóde mọ́. So ṣé ẹ gbàgbé orin kan tí wọ́n máa ń kọ? Yọ́ọ̀dọ̀mọ rẹ̀ kọ́ ni, yọ́ọ̀dọ̀mọ rẹ̀ kọ́ ni, ẹni bá bínú tí sà o, yọ́ọ̀dọ̀mọ rẹ̀ kọ́ ni. Ẹni tó bá lòun ò ní báwọn èèyàn ṣe, irú ẹni bẹ́ẹ̀ ó nìkan gbélé ayé, yóò nìkan sáyé. Nílé ayé tá a wà yìí, àwa ọ̀rẹ́kọ̀rẹ́ ni ẹnìkan kì í wọ́ta kọ́ta, but unfortunately Ọ̀yọ́ wà ọ̀tá kún ọ̀tá ni wọn ò wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́. Ṣé náà ń gbẹ́ kòtò ọ̀tá jìn, ọmọ ọ̀rẹ́ wa ń kó sí lọ́wọ́. Wà very very unfortunate, because nísìn Ọ̀yọ́ wà ní dilemma wo ni wọ́n wà? Dilemma tí wọ́n wà ní wípé níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ ni wọ́n ó tún padà sí mọ́. Ṣé ẹ gbàgbé nígbà tí gbogbo kinní yọ bẹ̀rẹ̀, mo ní possibly, mo sọ́njọ́ náà lọ́hùn, mo ní kí kábíyèsí ó tètè gba ipò kejì tá a fún wọn lẹ́yìn Ọọ̀ni tilé Ifẹ̀, because ńgbà tá a bá parí ẹ̀, ayé ipò kejì gan lè má sí ilẹ̀ mọ́. Lo and behold, ayé ipò kejì yẹn ò sí ilẹ̀ mọ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba ńlá tí ń wá rí i pé wọ́n ju Aláàfin àsìkò yìí lọ, wọ́n ju Aláàfin Owoade lọ, wọ́n ju Aláàfin tìlú Àtìbà yìí lọ, tọ̀yọ́ Àtìbà yìí lọ. So gbogbo ohun tí wọ́n rò pé ò lè ṣẹlẹ̀ láyé ìsìn ó ti wá ń ṣẹlẹ̀. Láyé àtijọ́ kò sẹ́ni tí gbéná wojú ọba,
ṣùgbọ́n láyé ìsẹ̀yìn á béèrè ìbéèrè lọ́wọ́ ọba, ìyẹn ó gbéná wojú ọba mọ̀nàkà yìí, torí pé ayé ìgbà tó bá ń pàṣẹ ó ti lọ, ayé ìgbà tí ìjọba ń pàṣẹ ńlá wà yìí, ayé ìgbà tí òfin mú ẹrú ti mú ọmọ náà la wà yìí, láyé ìgbà tó fi mú ọba aládé ńlá wà yìí, ayé ìgbà tá à ń gbé ọba lọ ilé ẹjọ́ ńlá bọ́ sí yìí. lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹnìkan ò láyé, gone were those days tọ́jẹ́ pé ruwa tá à ń sọ̀rọ̀ yìí àní lẹ́tọ́ àti sọ̀rọ̀, ọba ò ti pé kí wọ́n lọ gbé orí olódì ẹni wá, ọmọ tí ń sọ̀rọ̀ ẹ̀rì gbórí ẹ̀wà fún mi. bí kábíyèsí bá rán rusẹ́ bẹ́ẹ̀ lónìí, ọba ọ̀pẹ̀lẹ́wọ̀n bí ọ̀bọ o, torí pé òfin ní ń ṣèlú, àwọn àṣìlò agbára yẹn náà ló gbé agbára sọ́wọ́ olóṣèlú tí wọn ò fi dáadáa àwọn ọba aládé mọ́, because ká ní gómìnà ọ̀dá sọ̀rọ̀ ọba, ẹ jẹ́ kémi àtẹ̀yìn kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa pé ipò owó lọ́yọ́ ìbá wà lónìí, wọn ò tí ì ní yọba o, torí wọn ò tí ì ní gbà fúnra wọn, wọn sì jọ máa fà á lọ́tọ̀ àtòsì, ìjà ó máa ṣẹlẹ̀, àwọn loyalist ti bí àwọn loyalist ti bí wọ́n máa kógun ìjà bára wọn lójoojúmọ́, wọ́n jọ máa fàáyọ̀ jọ máa tóra wọn. ṣùgbọ́n lọ́hùn bá ti fi gọ́fìmẹ̀ntì làjà, ẹ̀rí ńgbà tí Ṣèyí Mákindé ó dé, ó mú jókà jáde fún wa, òun àti bàbá wa Ndí Abímbọ́lá àwọn ti consult Ifá, ta ni ó wà pé bẹ́ẹ̀ lórí, ta ni ó pè bẹ́ẹ̀ kọ́ lórí, ta nínú wa ló wà ń bẹ́ngbà tí wọ́n ń dífá tí ó pé ọ̀tọ̀ ní ti fa sọ, ní tí wọ́n ní fa kọ sọ kọ́ ní fa sọ. bí ìbá wa ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí tí nǹkan ṣẹlẹ̀ lára wa ń béèrè pé ṣé fàyè fọrí, ṣé lóòótọ́ wọn wá bí fáléèrè àbí wọn ò bí fáléèrè. oríṣiríṣi ìtumọ̀ ló ní, bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa gbà pé Ifá lè fọre kéèyàn tí fá fọre fún ọmọ fọre, ọ̀tọ̀ ní fá ọ̀tọ̀ lórí, orí nìpín, ọ̀tọ̀ ní fá ọ̀tọ̀ lọ́gbọ́n, ọgbọ́n la fi ṣẹlẹ̀ ayé, ọgbọ́n la fi tolé ayé, ńlọ́jẹ́ káwọn bàbá wo pé ọgbọ́n tá a fi kọ́lé ti fi ró gẹ́gẹ́ kò tó èyí tá a fi sunlé ọ̀hún lásùn nára, ọgbọ́n tá a fi joyè ọgbọ́n kékeré ni, àbí gómìnà báyìí lẹ ṣe fẹ́ bóun la ṣe fẹ́ káàrin òun kankan, ọgbọ́n kékeré nù, ọgbọ́n tá a fi lo ipò ọ̀hún dàgbà lórí ẹ̀, téèyàn ò fi ní kàbùkù, téèyàn ò fi ní ba ipò yẹn jẹ́ ń lókù. eléyìí ńlá ń bẹ Ọlọ́run fún kó bá wa fún His Imperial Majesty ọba Bímbọ́lá Akeem Owoade, torí tẹ bá bèmí léèrè pé ṣé tí ń ṣẹlẹ̀ yìí só dùn mọ́ mi nínú, mo fọlọ́run ọba búra kò dùn mọ́ mi nínú, torí wípé ọ̀rẹ́ mi lójú tí ojú ò tì mẹ́, olúwa rẹ̀ gangan ló lórí aláìní tìjú, kò sí ti ń dùn nínú wa, kò sí ti ń dùn lẹ́nu wa wípé ó tún pó kan ọ̀rẹ́, gbogbo wa ni ká gbà pé jọ ń pa. ṣùgbọ́n bójú bá ń ṣe pín, bá a bá yọ tá a fi hàn ojú kọ̀ láì fi, n ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nù, ojú ń ṣe pinnu ńlá wa ni a yọ ká fi hàn ojú kójú ó lè bá a mọ̀ wípé òun ṣe nǹkan ẹ̀gbin. náà o àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n gbé kábíyèsí lọ ilé ẹjọ́ fúnra wọn o. Ọ̀yọ́ princes seek court order to restrict Aláàfín's public engagement. wọ́n ní láti ìgbà t'Aláàfin ti jẹ́ bó bá lọ sóde controversies lọ́nà kan ọ̀jọ̀kan kì í pẹ́ jáde lórí ọ̀rọ̀ ọba, àwọn èèyàn mọ̀ gbọ́rọ̀ kábíyèsí pò yẹ ẹnu, oríṣiríṣi àbùkù ni wọ́n fi ń kan Aláàfin àwọn, àti pàápàá tá a bá wá ní ká fojú inú wo Aláàfin àwọn ọ̀pọ̀ lọ́ba ju tẹ́nìkan mọ yẹ̀yẹ́ lọ. wọn wá gbìyànjú ẹjẹ́ àti ẹ̀ sọ nǹkan tí wọ́n sọ tán ná kó tó di pa mọ̀ sọ̀rọ̀ tàbá mọ̀ fi kún ọ̀rọ̀ wọn. The Aláàfin of Ọ̀yọ́ Ọba Akeem Owoade has been dragged to court to make an appearance personally or through representation in a case instituted against him by princes of the town at the State High Court sitting in Oyo Town. The claimants Ladigbolu Adegboyega, Owade Teslim, Adeyemi Adesina, and Adeyemi Adebayo in suit number HOY/18/2026 sought an order of perpetual injunction restraining the Aláàfin, a defendant in the suit, either by himself, servants, privies, or any other person whatsoever,
from appearing, attending, or further attending occasions and functions that are not befitting the status of a symbolic traditional head of the Yoruba race. Àwọn ibi tí wọ́n ti ń ṣe mistake náà lélẹ́yìí, wọ́n sì tó ń kanra wọn ní àmà náà, wọ́n sì tó ń fa àbùkù wọlé wọn náà, wọ́n sì tó ń mú ẹ̀gbin bá ìlú wọn náà, wọ́n sì tó ń sọ fún wa pé kọ̀lọ̀ràn sí làwọn àwọn ọ̀lọ́rọ̀ gbọ́, wọ́n sì tó ń sọ fún wa wípé ọmọ tí ò mọ̀rọ̀ làwọn. Gbogbo àwọn nǹkan yìí kò sí nǹkan tí wọ́n ń kó bá Ọ̀yọ́ ju damages lọ. Ta ló fi Aláàfin jẹ symbolic traditional head of the Yoruba race of Ọ̀yọ́ town and Ọ̀yọ́ people, not Yoruba race? Ẹ jẹ́ kí lè yan ọtí ẹnu àwa ọmọ káàró òjíire jáde fúnra wa. Ọlọ́gbọ́n kan ò tẹra rẹ̀ nífá, kò sọ́mọ̀ràn tí ó fira rẹ̀ joyè, atọ̀nà kákan ò lè tọ̀nà débi tí ọ̀nà ti gbé pẹ̀kun. Àìpá lórí gbé ẹyẹ gúnrungún, àìgùn lọ́rùn bíi tògòǹgò kò já mórí àpésìn, bí ẹ̀sìn ni ò já mórí ẹrú. Ènìyàn kankan ò gbọ́dọ̀ yínra rẹ̀. Ńgbà tí ìṣebálẹ̀ kan òkè ọ̀hún tí máa ń sun rárá kíra rẹ̀ bí bá ń ròde, olórí kinní kan ni olórí kinní kan ni ń tẹ́ fi pa iyì àtọ́lá mọ́ kábíyèsí lára nu. Because àwọn béèrè lọ́wọ́ yín pé tá ń fi jẹ́. Tẹ́ bá fẹ́ kọ láìta yín, tẹ́ bá fẹ́ pe kábíyèsí yín lẹ́jọ́, ẹ pè lẹ́jọ́ jẹ́ẹ́jẹ́. Ẹ fi His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Owoade Ẹlẹ́wùẹ̀tù One di Aláàfin of Ọ̀yọ́. So now they also sought an order of perpetual injunction restraining the defendant from acting in any traditional or official capacity that will make him subservient or inferior to any Ọba in Yoruba land. Ẹ já béèrè lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ pé kí ni máa ń mú ọba kan look inferior sí àwọn ọba ẹgbẹ́ ẹ̀? Ìgbéraga nìkan náà ni o. Ní máa ń mú ọba kan look inferior. Ní máa ń jẹ́ kí inferiority complex ó affect ọba kan. I said it when this whole scenario started, wípé mo rí inferiority complex lára bàbá wa His Imperial Majesty Ọba Aláàfin Ọ̀yọ́, because kì í ṣe pé wọn ò ní charisma, ṣùgbọ́n charisma wọn, with due respect, is not of the heart but of the cloth and regalia. Charisma wọn aṣọ ló gbé wá, kì í ṣe látọkàn. Ọkàn wọn ò sọ fún wọn wípé wọ́n ní charisma yẹn. Unlike other obas tó jẹ́ pé charisma yẹn bá wọn wá ní, position yẹn fún wọn ní charisma, àwọn gangan tọ́ba tẹ́lẹ̀ ni wọ́n. Wherever you see Olu of Warri, you see charisma within him. Whenever you see Olowo of Owo, you see that charisma in him. Whenever you see Oni of Ife, you see that charisma in him, including the Oluwo of Iwo gan tá ń sọ̀rọ̀ nípa rẹ̀. He has the charisma. But bàbá wa Aláàfin Owoade always look inferior to other monarch. Ìní máa ń jẹ́ kéèyàn lágídí. Béèyàn bá ti rí pé òun ò tó ẹgbẹ́ èèyàn, ìní máa ń jẹ́ kéèyàn fagídí gbé tiẹ̀. Ẹni tó bá tó gbangba sùn lọ́yẹ́, ó sakọ máa ṣe tèmi ni. Tó bá wọ aṣọ tó fàìn, máa wọ tèmi náà. Tọ́rẹ wà, àjọ máa faṣọ jágbà. Bàtà tí ń bá rí, àwọn ọba máa ń béèrè bàtà lẹ́sẹ̀ ara wọn ni. Láyé ọba Okunadé, Síjúadé, His Imperial Majesty, kọ́lọ́run dẹlẹ̀ fẹ́yàn re. Ó ní iye tí wọ́n ń ṣe bàtà látàyé ìgbà yẹn. Látàyé ìgbà yẹn náà ti ń wọ bàtà 120,000, 220,000, 250,000, 120,000 ìgbà náà 1.2 million naira nínú ìsìn. So báwọn ọba míì bá rí lẹ́sẹ̀ wọn, bàbá máa ń bá wọn sọ fún ẹni tí ń bá wọn ṣe bàtà, tí máa ń bá wọn náà ṣe. Àwòtúnwò ní ẹsẹ̀ irú àwọn ọba bẹ́ẹ̀. Sorry to use that language. Kí gbogbo ọmọ Ọ̀yọ́ foríjì mí, kí gbogbo ọmọ káàró òjìrè foríjì mí. So charisma is of the heart, not of the regalia. Báṣọ rẹ bá gapá, báṣọ rẹ bá tawa ń wá, tí ọkàn rẹ ò tawa ń wá pẹ̀lú ẹ̀, ìyẹn máa look inferior. Ntí wá ń jẹ́ kí kábíyèsí ó look inferior ni wípé wọn ò gbàgbé ògo àná, wọn ò gbé ògo àná tì sẹ́gbẹ́ kan. Kí wọ́n embrace àwọn ọba tó kù, wọ́n ń wòra wọn gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ju àwọn ọba tó kù lọ. Ntí márìfín gangan wá nìyẹn. Because àwọn ọba tó kù ò rí wọn, àwọn ọba tó kù respect wọn o.
in fact majority àwọn ọba tó kù gan rí Aláàfin gẹ́gẹ́ bí ẹni tó ju àwọn lọ nípò ṣùgbọ́n kéèyàn máa béèrè fún respect kì í jẹ́ kó pọ̀ you earn respect you don't ask for it you don't request for it èyàn ò kí ń béèrè orí mi ni ṣé kò yẹ kó o kí mi ẹni ó ti mọ̀ pé ẹni yẹn ò fẹ́ kí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wáyé tó tún ẹ̀sẹ̀ ń tọ́ ẹni tí ò fẹ́ kí ọ ó ṣe jẹ́ ọmọ bá tiẹ̀ lọ jẹ́jẹ́ so exactly nǹkan tí ń ṣẹlẹ̀ lélẹ́yìí ẹ rí i pé mo sọ̀rọ̀ gbólóhùn kan wípé ẹnìkan kan ò bá Ọ̀yọ́ jà Ọ̀yọ́ Aláàfin ní ń bára wọn jà ẹ̀yin lẹ́ ń mú tàn tí ò ní rí jáde lọ́jà máa dá padà fún yín àwọn èèyàn wá rí wípé tá à ń dá padà fún yín jẹ́ authentic ju tẹ́yìn mú jáde lọ Yorùbá sì ní irọ́ lè sáré fógun ọdún kọ́mọ mi ẹ wojọ́ tá a ti ń jẹ irọ́ tẹ̀ ń fún wa tá a ti ń kó jẹ tá a tó ń mú mí sí nísìn òótọ́ wá jáde irọ́ yín ò lè withstand ẹ̀ mọ́ ẹ̀tẹ́ àtàbùkù wá wọlé sánsan àtọba àtìjòyè àtàràlù ẹ̀ wá lè withstand ẹ̀ mọ́ ìyẹn lọ́wọ́ adé tẹ́ fi ń ṣépè fún wa lórí social media tẹ́ fi ń bú wa lórí social media tẹ́ fi ń pè á lórúkọ lórí social media mo rówó ra cream ṣe wá jẹ́ ntọ́ tó ń kàwọ́ lára tí ń kàn ọ́ lára tí ń pọ̀ ọ́ lẹ́kún wọn náà bá fẹ́ lo cream bíi tèmi lọ́ra ó wà lórí igbá tí n bá dẹ̀ lo cream èmi nìkan kọ́ ni wọ́n kọ́kọ́ lò ó ńgbà tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ mọ́rán yín sílé mo jẹ́ òye wípé bàbá mi Aláàfin àná àwọn gangan làbá máa pè ní tẹ́ bá pè mí ní ambassador Karo White kí làbá pè bàbá á pè wọ́n ní ambassador of Karo White so ńgbà táwa bá ń sọ̀tàn that is a ní charisma ẹ̀ because amọ̀ntà ń sọ amọ̀ntà àgbédání inferiority complex ní jẹ́ kẹ́yìn ó ṣépè inferiority complex ní jẹ́ kẹ́ ẹ béèbú inferiority complex ló jẹ́ kẹ́ ẹ resort sí AI photo AI video láti mọ tàbùkù àwọn ọba wa ẹ̀ wá ń tàbùkù àwọn ọba aládé ilẹ̀ káàró òjìrè ẹ̀ wá mọ̀ pé ẹ̀sìn àtàbùkù inú ẹ̀ lẹ́ máa wà títí ọjọ́ ayérayé. I was telling somebody yesterday mo ní láti kúrò nínú position tí Ọ̀yọ́ wà yìí 10 to 20 years to this time wọn ò lè bọ́ kú ń bẹ̀ wọ́n mọ̀ tí mọ̀ dá méjì so fúnra lára wọn tí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́kàn wọ́n believe pé it's a minor thing now gbé social media ìgbà mélòó ló fi máa kúrò ń bẹ̀ no because ojú gbogbo wa ti là sí kọjá bó ṣe wà tẹ́lẹ̀ níbi tá a ti ń pọ́n ilé tẹ́lẹ̀ àti wá wò pé àsán kìíní ò ti ẹ̀jù yẹ̀bùyẹ̀bù báyìí lọ akànmọ́kàn kó ń bẹ̀ ni ẹ̀yin kọ́lẹ̀ pọ̀nra yín lé àwa lápọ̀n yín lé Ọ̀yọ́ Kàtúngà òun kọ́ ni Ọ̀yọ́ 1837 because Ọ̀yọ́ ilé yìí after the fall of Ọ̀yọ́ empire ni ńlọ wáyé so empire kọ́ lélẹ́yìí àlejò onílágọ̀ ọ̀já bọ́n bá fẹ́ jẹ́ alágọ̀ ọ̀já báyìí nísìnyí Aláàfin àgọ́ ọ̀já ló yẹ kí wọ́n máa pè é so pápápá the claimant further sought a declaration that the office of the Aláàfin Ọ̀yọ́ currently occupied by the defendant is of great historical importance not only in Yoruba land but also in Nigeria, West Africa and beyond. My dear brothers and sisters, gbogbo ẹ̀yin tẹ́ jọ ọmọ Ọ̀yọ́ ẹ̀yin kọ́ lẹ sọ bẹ́ẹ̀ because tẹ́ bá sọ wípé it's of great historical importance mo fẹ́ lè sọ pé gbogbo ìlú tó wà nílẹ̀ káàró òjìrè ni wọ́n ní historical background tó wuyì tó dáa tó ṣe é mú yangàn ẹ lọ sí Àwórì ẹ rèé gbọ́ historical background wọn ẹ lọ sóńdó ẹ lọ Ọ̀dànrè ẹ lọ Àkúrẹ́ ẹ lọ Ìjẹ̀ṣà ẹ lọ gbọ́ historical background wọn ẹ lọ Gbómìnà ṣé historical background wọn ò dáa ṣé kò wé ṣé kò ní kìmí. West African and beyond, and I quote, a declaration that the Aláàfin Ọ̀yọ́ is the symbol of unity. No, Aláàfin of Ọ̀yọ́, this present àbí àwọn Aláàfin Ọ̀yọ́ tó ti rí kọjá lọ, they are not symbol of unity in any way. Ńgbà tí Aláàfin Ọ̀yọ́ bá wà tí ò lè wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ọba tó wà láyìíká ẹnìkan, Aláàfin ń bá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jà, Aláàfin ń bá Aláwẹ̀ tìlú Awẹ́ jà, Aláàfin bólúbàdàn jà, symbol of unity wà dà ń bẹ̀ yẹ. Ọ̀ọ̀ni kó gbogbo àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó kún wọn mọ́ra tán, Ọ̀ọ̀ni kó gbogbo ọba ìpínlẹ̀ Oǹdó ó kún wọn mọ́ra tán, Ọ̀ọ̀ni kó gbogbo ọba ìpínlẹ̀ Èkìtì ó kún wọn mọ́ra tán,
Ọ̀ọ̀ni tún kó àwọn ọba nípínlẹ̀ Ọ̀yọ́ ó kó wọn mọ́ra. That is symbol of unity, not ẹni tí ń jà fún superiority. So symbol of unity, togetherness, and the pivotal order of the cultural, customary, and traditional heritage of the Yoruba people. Tó bá jẹ́ pé lóòótọ́ l'Aláàfin wà of togetherness, wọn ò ní ṣẹ̀ṣẹ̀ mọ́, kò ní sí àríyànjiyàn láàrin pé wọ́n fẹ́ rotate chairmanship traditional council, traditional rulers, traditional council of obas and chiefs nípínlẹ̀ Ọ̀yọ́, pé wọ́n fẹ́ rotate ẹ̀. Kò yẹ kó dìjà, kò yẹ kó tó ń tálàfin òní lọ pàdé mọ́ sí, kò yẹ tó kó tó ń tán mọ́ fàtẹ̀jáde sọwọ́ lórí ìtàkùn ayélujára sí ní pé ó dá o, wọn ò sọ fún kábíyèsí tẹ́lẹ̀ o, kábíyèsí ọ̀dẹ̀ fọwọ́ sí rotation. Ẹni tó fẹ́ togetherness kọ́ nìyẹn. Àwọn tí wọ́n máa ń sọ pé wọ́n fẹ́ togetherness ńlẹ́ni tó ń kọ́mọ, tó fẹ́ kájọ kọ́mọ lùpọ̀ bọ́, ẹni tó ní interest nínú ìrẹ́pọ̀, ẹni tó ní interest nínú àjọṣe. Now ìpẹ̀jọ́ tó ń pè yín nìsín ó ní pé kálàfin ó jókòó sílé kó mọ̀ bẹ́ẹ̀ nìkankan ṣe. So tí ó bá ti bá yẹn kankan ṣe kò ní sí àrífín, kò sẹ́nì kankan tí ń rẹ́ nìkankan fín. Bù fún mi kí n bù fún ọlọ́pọ̀lọ́ ń ké lódò. Ṣé ẹ gbàgbé tí mo tún sọ wípé if care is not taken, Aláàfin will be restricted to Ọ̀yọ́ town nìkan. Mo sọ bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn tí ń tẹ̀lé mi mọ nǹkan tí mò ń sọ. Mo tún wá sọ wípé ó tún máa dínkù jù báyìí lọ tí Ìbàdàn bá rí state wọn gbà. Bó bá jẹ́ mi lọ́yọ́ ó yẹ kán mọ̀, sọ́rí o gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn o, gbogbo ẹ̀tọ́ tẹ́ ń fẹ́ pátápátá ló máa tẹ̀yìn lọ́wọ́ o. Ẹ̀tọ́ tẹ́ ń fẹ́ fún àyè ara yín ni o. Bọ̀ tó bá jẹ́ mi lọ́mọ Ọ̀yọ́ ìmọ̀ gbàdúrà kí state yín ọmọ bọ̀ sí i. Torí pé ìgbà náà ni Ọ̀yọ́ tó máa mọ̀ wípé ọlá aṣọ lé eégún ń jẹ, pé igi súnmọ́gi lọ̀bọ́ fi ń yọ̀, pé ọlá tètè géré ti Ìbàdàn ńlá láǹgbá Ọ̀yọ́ fi ń mú mi lágbádá. Wọ́n mọ̀ wípé àdánìkan pèrò ní sọkọ ìyá ẹ̀, pé torí pé ọ̀tún fún òsì jẹ tí òsì ń fún ọ̀tún ni wọn ò fi màlá. So now a declaration that the Aláàfin Ọ̀yọ́ is the paramount ruler and appointing authority. Which authority? Appointing authority over all chieftaincies in Ọ̀yọ́ town as well as Ọ̀yọ́ north and south. Good. Tẹ́ bá wò dáadáa ẹ rí pé fúnra lára wọ́n ti mọ position wọn, wọ́n ti restrict Aláàfin sí Ọ̀yọ́ north àti Ọ̀yọ́ south nìkan. A declaration that the Aláàfin of Ọ̀yọ́ is oh my God, oh my God. Ẹ má bínú network yẹn ni, ẹ foríjì mi. Ṣé ṣe bá wọn flag wa ṣá? Ẹ má bá ń tẹ like àti love ẹjọ́. Ẹ bá ń tẹ like, love, like, love, like, love, like, love, like, love, like, love, like, love. Ká lè padà síbi tá a ti wá. Oh my God. Okay, pápápá. Now, a declaration that the Aláàfin of Ọ̀yọ́ is the paramount ruler and appointing authority over all chieftaincies in Ọ̀yọ́ town as well as Ọ̀yọ́ north and south. The defendant, as stated in the writ of summons, may enter an appearance personally or through legal practitioners by handing in the appropriate forms duly completed at the registry of the High Court of the Judicial Division where the action was brought, or by sending them to the registry by registered post. Now, ẹjá wá tú òjé Ọ̀yọ́, ẹjá tú àṣírí behind this court ṣé court order ni kò tí ṣe court order. In tó mú àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n fi gbé Aláàfin lọ ilé ẹjọ́ kò sẹ́lẹ́yìn ìwúyè tí ń bọ̀ lọ́nà. Àwọn ó tú àṣírí wọn, ìwúyè ọlọ́jà ọjà tí ń bọ̀ lójú ọ̀nà. Ọ̀yọ́ ti mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ máa wà forced láti wà ń bẹ̀. Òye yé mi pé gómìnà Ṣèyí Mákindé ti máa fún Aláàfin Ọ̀yọ́ ní invitation
jurisdiction Ọ̀yọ́ ló ti fẹ́ wáyé. Wọ́n fẹ́ k'Aláàfin ó wà ńbẹ̀ gẹ́gẹ́ bí witness ńgbà tí wọ́n bá ń gbé adé lé Alága Ọ̀jà tìlú Àgọ́ Ọ̀jà lọ́wọ́, and that will be a symbol of àjọṣepọ̀ láàrin Alága Ọ̀jà àti Aláàfin. Ọ̀yọ́ wá rí gẹ́gẹ́ bí n tó wà irritating. Wọ́n fẹ́ jẹ́ kó bá wọn jókòó sírú ìpéjọpọ̀ bẹ́ẹ̀. Wọ́n fẹ́ jẹ́ kó wà nínú rẹ́kọ̀d p'Aláàfin bẹ́ẹ̀ ńgbà tí wọ́n gbé adé lé Alága Ọ̀jà lórí tàbí tí wọ́n ṣèwúyè. Tán bá ti ṣèwúyè wọ́n ti gbà pé Alága Ọ̀jà ti jẹ ọba gbére yẹn. N tí ó tẹ̀yìn ẹ̀ yọ wọn ò mọ́mọ́, because onílé lónílé, onílẹ̀ lónílẹ̀, àwọn onílùú wọn nílùú, àwọn wọn fẹ́ jọba yìí. So kò sẹ́ni tí ọ̀gbọ́ngbọ́n káfẹ́rẹ́nu káwàtì, ọgbọ́n tọ̀yọ́ gbọ́n, àwa náà gbọ́n, ọgbọ́n tálábà wọn gbọ́n ẹ̀yìn ní tọ̀gbìn. At the end of the day ńgbà tí wúyè bá wáyé tó lọ tán, wọ́n wá sọ pé àwọn ti fẹ́ sọ̀rọ̀, àwọn tùbí nùbí, ilé làwọn ó ti máa sọ, jẹ́ ká padà sílé ká lọ máa rò ó, because nínú ẹjọ́ tán gbé lọ ilé ẹjọ́ yìí wọ́n jẹ́ kó yé wa wípé ó rọrùn f'Aláàfin láti appear in person, tàbí kó rán aṣojú wá, tàbí kẹ̀ kó rán agbẹjọ́rò wá. Ṣé wọ́n gbé èèyàn lọ ilé ẹjọ́ nu? Because ojú àwo làwo fi gbọbẹ̀, ènìyàn bá pè lẹ́jọ́ ló gbọ́dọ̀ jókòó nú igi. So tá a bá ń sọ pé immunity ò sí fọ́ba. Ẹni tó wà lórí àlééfà kan tí ò ní pẹ́ kúrò ńbẹ̀, tàbí tó ti ní specific date tó máa kúrò ńbẹ̀, ńlá lè lo immunity fún. Ìṣẹ́ tó wà lórí àpèrè tó jẹ́ pé àjẹgún àjẹwọ̀ ni nípò tó wà. So gbogbo tí wọ́n ń ṣe àdàbà ń pògèdè, ó ṣe bẹ́ẹ̀ yẹlé ọ̀gbọ́, ẹ bá wí fún wọn pé ẹyẹlé gbọ́ o, títìrì ní tìrì ni o. So bí wọ́n bá gbé kábíyèsí lọ ilé ẹjọ́, all well and fine. Bọ́ bá ti wu ni làásè mọ́lé ẹni, bọ́ bá wù kó fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì. So gbogbo Ọ̀yọ́ ẹ̀ ńlẹ́ o, wàhálà tá a kóra wá sí ìyá lè jáde ńbẹ̀ padà. Carry street Aláàfin kò lè ran bàbá lọ́wọ́, torí pé bàbá fẹ́ dín wàhálà eku kù tá a fẹ́ kí eku ó tán pátápátá, kápọ̀ ọmọ eku tàbí ìyá eku nìkan ò dín wàhálà eku kù. Bàbá fẹ́ kí eku ó símú, ta fẹ́ kí eku ó tán yányán, àti ìyá eku àti bàbá eku àti eku àtàbúrò eku àtẹ̀gbọ́n eku àtọ̀nkú eku àtàbúrò bàbá eku àbúrò ìyá eku ẹ̀gbọ́n bàbá eku ẹ̀gbọ́n ìyá eku ìyá ìyá eku bàbá bàbá eku. A gbọ́dọ̀ pa gbogbo wọn tán. Ìgbà náà ni wàhálà ikú ó tó dá nínú ilé. Kí leléyìn ó túmọ̀ sí? Ó ní wípé bí Ọ̀yọ́ bá ń fẹ́ ìsinmi tó wá kákò nínú làásìgbò tá a kóra wá sí, we can just do that. Bẹ́ẹ̀ ṣe restrict His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Owoade pé kán má lọ sóde yìí, ẹ restrict àwọn tẹ́ ẹ kó sórí social media, tàbí sàn láwọn ń bẹ lórí social media on behalf of Ọ̀yọ́ town, wípé káwọn náà má ròde mọ́, kí wọ́n má kọ̀kọ́ kúkọ sórí ìtàkùn ayélujára mọ́, kí wọ́n má sọ̀sọ́kúsọ lórí ìtàkùn ayélujára mọ́, kí wọ́n má béèbú, kí wọ́n má ṣépè mọ́ lórí ìtàkùn ayélujára. Ìgbà náà ni wàhálà yín tó lè dínkù, torí bí wọ́n ṣe ń jáde òun ń làwọn èèyàn mọ̀ gbẹ́ ìdí yín sí i. Ṣé mọ̀ pé Gbàdàmọ́sí dá mi gbangba mọ́ dá mi inú ẹ̀gún lọ́jọ́ eré nu o, kì í ṣe lọ́jọ́ ọjà o. Gbàdàmọ́sí dá mi gbangba ni ó dá mi sí o, àmọ́ mọ́ dá mi inú ẹ̀gún mọ́ dá mi inú ẹ̀gún, kì í ṣe lọ́jọ́ ọjà o. Bọ́ bá jẹ́ lọ́jọ́ ọjà, èèyàn san Gbàdàmọ́sí, èèyàn san ẹ̀yìn ẹ̀ má àpáta ni o. Bọ́ bá lè kú ó kú, bọ́ bá lè yè ó yè. Ó túmọ̀ sí pé ẹni tá a bá jọ ń ṣọ̀rẹ́ ńlá mọ́ ń pé káyé rẹ̀ ọmọ bàjẹ́, ẹni tá a bá nífẹ̀ẹ́ là á pé díẹ̀díẹ̀ fún, ẹni tó bá ń wá ìṣubú ẹni á wá ìṣubú tiẹ̀ tánstẹ́ ni o, ni Yorùbá fi sọ pé ẹ ń bá sọ òkúta lóní aṣọ ìdàrọ́ lu ohun, ní tí wọ́n bá sọ síta òkúta aṣọ mọ́pẹ́ ńlọ̀pẹ́ ọ̀sọ̀ padà, ṣùgbọ́n tó bá sọ òkúta lóní ìdàrọ́ ní ń béèrè, torí akọ́kọ́ ságbẹ́ kì í mọgbẹ́ sá bí kì í ṣẹni tó sá ni san. Gbogbo tí bá ń tọ̀yọ́ wá yóò kéré, ní tí wọ́n mọ̀ fi gbà padà yóò tóbi. Ó dàbí ọta bárẹ́ẹ̀lì ni, ibi tí ó gbà wọlé kékeré ni, ibi tí ó gbà jáde yànmọ̀kan ni bí egbò. Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run ṣàánú Ọ̀yọ́, lọ́lá àwọn bàbá wa sọ̀lọ́ àlànà bíi Karim sallallahu alaihi wasallam. N tá ń gbìyànjú láti sọ òun náà ni kí bá kábíyèsí Owoade kí wọ́n lọ ilé ẹjọ́, kí wọ́n sọ wípé àwọn fẹ́ máa jáde
táwọn Ọ̀yọ́ bá fẹ́ ṣe dáadáa advice ni kí wọ́n fún bàbá tó bá jẹ́ pé lóòótọ́ o wọ́n ń fẹ́ ìdàgbàsókè fún ìlú Ọ̀yọ́ wọn ò fẹ́ kí òkìkí wọn wọ̀ọ̀kùn wọ́n ń fẹ́ iyì ẹ̀yẹ àti àpọ́nlé fún aláyélúwà wọ́n ń fẹ́ iyì àti àpọ́nlé tó máa tọ́jọ́ tó máa pẹ́ títí fún àpèrè Aláàfin òun ni wípé kí wọ́n padà lọ lé kí ló ṣẹlẹ̀ ńbo la ti ṣàṣìṣe ọ̀dà o kódà o His Imperial Majesty ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ń manage position yẹn ń manage throne yẹn very well why because bàbá ti pẹ́ ń bẹ̀ respect yẹn wà ń bẹ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ bàbá wọ́n lè má sì nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n wọ́n gbà fún wọn torí kò sẹ́ni tí ó sọ pé lébi ọ̀pọ̀n mọ́ rí ntí táyé wá ṣe tó mu jẹ́ ó lè bu Kẹ́hìndé lọ́wọ́ o báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ ẹ̀rùn a máa yanjura wọn lọ o ọmọ ọjà ti kú òníye tá à ń rà tẹ́lẹ̀ ejò ti wọ́ kó nbí tàná gbogbo ọ̀rọ̀ empire ó ti wọ òkun gbàgbé Ọ̀yọ́ Àtìbà la wà yìí kí gbogbo ọmọ Ọ̀yọ́ kí wọ́n padà sílé kí wọ́n ṣàtúnṣe ẹ má bú yàn mọ́ ẹ má ṣépè fún yàn mọ́ ẹ má gbé ìtàn jáde mọ́ ẹni ìtàn tẹ́ ẹ bá gbé jáde làwọn èèyàn máa kanta Ọlọ́run nínú àánú Ọ̀yọ́ wà pẹ̀lú wa o possibly bóyá mo lè rí èèyàn kan àbí méjì tí wọ́n fẹ́ dá sí ọ̀rọ̀ yìí tẹ́ bá láǹfààní àti pè mí +234 904 851 9362 +234 904 kọ́nà ṣe ọ́ mi rí bí Madam Tóyìn Adéoyè bóyá ọkùnrin dẹ̀ ni wọ́n lè ra sticker fún mi God bless you ma iná ò ní tán wo yín o so lẹ́ẹ̀kan sí 090 4851 9362 bákan náà 091 5147 9599 0915 1479599 nọ́mbà tẹ́ ẹ láǹfààní láti pè mí sínú ẹ jẹ́ n kọ́kọ́ gbé eléyìí ná. hello. hello sir. hello sir. ẹ ká ilé ẹkú iṣẹ́ ẹkú ètò. àwa ní sà o. Olúwa wà pẹ̀lú yín o. àmín sir, God bless you sir. àmín sir, God bless you sir. yes sir. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹni sọ̀rọ̀ tán ẹni sọ̀rọ̀ kan yín inú pọ́ìntì tẹ́ ẹ sọ. bẹ́ẹ̀ni. wọ́n lè ṣe yìí inú èlé mi ti fẹ́ sọ̀rọ̀ pé nǹkan tí bí ẹ̀rùn ṣe mú lèsì ó lè máa mú lọ́dún yìí kàtàyè ṣe Kẹ́hìndé lè máa mú ìgbẹ́. bẹ́ẹ̀ni. tẹ́ bá wo gbogbo ọlá iyì tí bàbá Aláàfin àná tí wọ́n lò. bẹ́ẹ̀ni. òun ni àwọn ará Ọ̀yọ́ àtọmọ Ọ̀yọ́ òun ni wọ́n expect pé bóyá kí kábíyèsí tó wà níbẹ̀ nísìnyìí kí ó tẹ̀síwájú kó máa lù lọ. bẹ́ẹ̀ni. wọ́n lè mọ̀ pé ojú ti là. bẹ́ẹ̀ni o. ojú ti kúrò ní ìpàkó ti bọ́ síwájú. Ọlọ́run gbọ́. ojú ti because ayé ìjọ́un gbogbo ọlá tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé ojú ò là nígbà yẹn ni. bẹ́ẹ̀ni ojú dúdú. wọ́n rò pé àwọn máa òun ni wọ́n ṣe ń mú gbogbo ẹ̀jẹ̀ tí wọ́n mú jẹ. bẹ́ẹ̀ni. ayé íńtánẹ́ẹ̀tì la wà nísìnyìí gbogbo nǹkan tẹ́kọ̀ọ́ ọba tí wọ́n jẹ lọ́yọ̀ọ́ káyìn tí wọ́n mú jẹ ojú ọ̀la íńtánẹ́ẹ̀tì ò sí gbà yẹn ni. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò kò sẹ́ni tó béèrè. bẹ́ẹ̀ni. gbogbo tí wọ́n máa kiri àwọn pé ẹ̀sùn man tó wà ní Amẹ́ríkà ọmọ òrùfù àbí kí ló ń jẹ́ yẹn a máa sọ pé kọ́ ló fọ̀rùn kẹ́ ọmọ Ìbírónkẹ́ kọ́ ló fọ̀rùn kọ́ ọmọ Ìbírónkẹ́ gbogbo nǹkan tó bá jẹ́ pé ọmọ Ìbírónkẹ́ sì wà láyé nísìnyí ni kò lè lágbára tó bá yẹn gan mọ́. pàápàá. kì í ṣe ọ̀rọ̀ ẹnu kì í sọ̀rọ̀ àbùkù kò lè lágbára tó bá yẹn mọ́. bẹ́ẹ̀ni. because gbogbo àwọn èèyàn ti gbọ́n. bẹ́ẹ̀ni. ọmọ ajá ti kúrò lóye tán rà á. bẹ́ẹ̀ni o. eléyìí tí wọ́n tún wá sọ pé àwọn fẹ́ dé ọba wọn mọ́lé Yorùbá máa ń sọ pé wà ń bẹ̀ ò sọ pé báwo náà ṣe ẹni tó wà ń bẹ̀ gan sí wọ́n pín dáadáa lójú ẹ̀ débi bẹ́ẹ̀ tí ò wá tẹ̀ sí. bọ́ ọ bá gbójú sẹ́gbẹ́ kan kó o tó gbé lẹ̀ wọ́n ti pín tí wọ́n fẹ́ pín. wọ́n ti gbé lọ. God bless you baba. tó tiẹ̀ ní mẹ́ni tó gbé. God bless you sir. bẹ́ẹ̀ ni sir. God bless you sir. hello. hello. hello báwo
nǹkan. Yes sir, ẹ káalẹ́ sir. Kó ètò. God bless you baba. You are really trying, we appreciate you. God bless you sir. Pé ọ̀rọ̀ Ẹ tẹ́ palẹ̀ kúnyẹ́dé. ọ̀rọ̀ aláàfin. Torí ariwo. Ọ̀rọ̀ aláàfin. Bẹ́ẹ̀ ni sir. Kan orí mẹ́rin ṣẹ̀ǹpẹ̀ àwa ìjọba bíṣẹ̀ ẹ̀wọ̀n ọ̀rẹ́ tó fàtọ́jú bíjì òun ní. Láǹfààní àti gbọ́ yín dáadáa tẹ́ ẹ bá lè pè padà sir. Hello sir. Hello sir. Yes sir. Ẹ kú ètò. Ètò rèé o. Mo máa ń gbádùn Yorùbá yín gan máa ní o. God bless you sir. Yorùbá yín tẹ ní pé tẹ a bá fẹ́ kéku tán nù lé. Èèyàn pa gbogbo eku tán ni. Gbogbo tó bá tán méku la máa. Gbogbo fámìlì eku lẹ máa pa o. Ṣé rí àwọn Yorùbá tẹ máa ń lò yẹn? N tó ń jẹ́ kórí àwọn Ọ̀yọ́ máa dàrú gan ni ẹ̀ bí kò wọn ò gbọ́ Yorùbá àwọn tó ń pera àwọn Yorùbá gan wọn ò gbọ́ Yorùbá òun gan délẹ̀ gan. Bẹ́ẹ̀ ni sir. Òótọ́ dẹ̀ ni àwọn ọ̀mọ̀ràn tẹ máa ń fún wọn ó máa ń dàbí àfojúdi ni ó máa ń dàbí yẹ̀yẹ́. Bẹ́ẹ̀ ni reality ni. Regret tí wọn ò bá mú àwọn nǹkan yẹn tí wọn ò bá mú sí at the end of the day. Honestly sir. Because tó ń bá ní èèyàn tó ní àròjinlẹ̀ nínú wọn. Bẹ́ẹ̀ ni. Ó yẹ kó pè wọ́n ṣàkíyèsí pé ẹ wá máa tán pè láwí kòǹkò yìí ó ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn táwọn ò tiẹ̀ mú lò. Tó sì ti sẹ́. èyí ti jẹ́ ká mú lò. Bẹ́ẹ̀ ni. àwọn ẹni tó wà lórí social media irú mọ̀rúfù yẹn. Bẹ́ẹ̀ ni. tán pé tán wọ́ọ̀nù ẹ̀ pé wo Ṣàngó ló máa pa ẹ́ níbi tó wà ẹ̀ kó má fi kú free Ṣàngó máa wá pa ẹ́ lójú oorun níbi tó wà. kán dẹ́rù bá jẹ́ gbogbo àwọn tó kù tó bá rò pé òun free ó ti kọjá òkè òkun wá síbí Ṣàngó ò nídìí kó wẹ̀rọ play o àwa àpẹ́ lójú oorun bẹ̀. ń bo làrá ò ti sán. a ti pa ẹ́ ní spiritual realm kó tó wá pẹ́ lójú ayé irú yẹn torí òun gan ló dá gbogbo yamayama ẹ̀ lẹ́fọ̀ọ́ báyìí. Ó ní kọ̀dẹ̀fẹ̀ gbà. níta tó wá tún sọ again. Bẹ́ẹ̀ ni. God will continue to give you more wisdom. Àmín sà. Ẹ sọ pé èmi wo ọ̀rọ̀ yẹn pé ìjọ tọkọ bá ti sọ pé I'm your husband. Bẹ́ẹ̀ ni. ìyàwó ẹjọ́ ẹ̀ ló ti tẹ́. Honestly. ọjọ́ ẹ̀ ló ti tẹ́. Bẹ́ẹ̀ ni. ọjọ́ ẹ̀ ló ti tẹ́. Ẹ mọ̀ ẹ ti ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo àwọn nǹkan kan tó sopọ̀ mọ́ba yẹn. Bẹ́ẹ̀ ni. Ká ní pé bọ́ba yẹn ṣe dé tọ́mà tẹ̀ ń fún nímọ̀ràn tó bá jẹ́ nítorí tiẹ̀ gan bá torí ẹ̀ bá wà ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. tó ti dé ìwọ tó ti jáde tó ti gbé abroad tó ti gbé gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni. ló yẹ kó káàmù wọn dáhùn. Bí ẹ wá o. títí dìgbà tó fi wá bẹ̀rẹ̀ sí gbá ọba Ọ̀yọ́ lójú ọba Ọ̀yọ́ tún jí tán bẹ̀rẹ̀ sí gbá lójú gbá mú nínú ààfin ẹ̀. ló yẹ kó sọ pé ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o irú ayé ti lajú ju gbogbo kíní tẹ́sí lọ́nà. Pé ibi tí mo ti wá wọn kì í ṣe bẹ́ẹ̀ o wọn yìí náà yẹn o. Tó wò kí n ṣe bẹ́ẹ̀ pé no tó bá jẹ́ ti bẹ́ẹ̀ ni ọba yìí òun lè fi kọ ọba ilé òun lè jẹ́ kẹ́ dáná sí i lọ́rùn. Ẹ mọ̀ kánà tó bá ní ìwòye gidi ni kó tó di pé ọmọ yẹn lọ lẹ́sìn báyìí ó ti kú. Bẹ́ẹ̀ni. ṣé wọ́n rò pé wọ́n gbàgbé ni. Bẹ́ẹ̀ni o àgbàgbé o. àwọn èèyàn àwọn ẹni tí wọn ò mọ nǹkan kan tó jẹ́ pé inú gbóǹbẹ̀ yẹn ni wọ́n ń gbé. I'm very sorry to say. Ojú ti lajú ó dàbí ìgbà tí Trump fẹ́ ju bọ́ǹbù sí wa láàrin ìgbà yẹn tá à ń kàn lérí pé kò tó bẹ́ẹ̀ kò mú lẹ́yìn ìdí rẹ̀ nítorí joke ẹ rò pé Amẹ́ríkà àti Israel sì ń jagun kán máa léra wọn káàkiri inú igbó. Rárá o. wọ́n ti wọ́n ní kúrò lójú kan tó jẹ́ pé bísísà ta ǹjẹ́ yìí mọ̀ pé Sókótó ni bandit làwọn bandit yẹn gangan wà. ṣé Maiduguri là ń fọkàn sí. ṣe bí Borno là ń fọkàn sí. ṣe bí Borno là ń fọkàn sí. ṣe bí Trump yìí ló jẹ́ ká mọ̀ pé ibi tí wọ́n wà nìyẹn tó ti fẹ́ strike. Bẹ́ẹ̀ni. ní 24. Bẹ́ẹ̀ni. November 25. Bẹ́ẹ̀ni. Èmi máa ń gbádùn ọ̀rọ̀ yín gbogbo ara lé eku la máa pa o. Bẹ́ẹ̀ni o. ẹ jẹ́ àpá gbogbo ara lé eku. God bless you sir. ẹ lè kú tó lè tán. Bẹ́ẹ̀ni sir, God bless you sir. ẹ pa gbogbo àwọn tó wà lórí social media. Wọn ò ní pa wọn ó lé wọn kúrò ní ó dàbọ̀. Kì í ṣe pé wọ́n pa wọn kàn lé wọn kúrò ní bí wọn ò bá lé wọn kúrò àwa sọ́jà tá à ń bẹ lórí social media àmọ́ kàn wọ́n kò sásá ni àá lé wọn wọlé wọn ò bí ya wọn dá mélòó lára wọn hello sir hello mọ̀. 95. Oh, ta ni sọ̀rọ̀ yìí? ẹ jẹ́ àyè kòkó mo fẹ́ bá sọ̀rọ̀. Ìgbìyànjú rèé. Wọ́n wà lórí show ni. Ìgbìyànjú rèé. bẹ́ẹ̀ ni
ìgbìyànjú ni o. brọ́dà mi orí ètò náà mọ́ wa yìí. Ok o. Inú mi dùn láti gbọ́ voice yín brọ́dà mi. Ìgbìyànjú ló ń sọ̀rọ̀ bá mi, ìgbìyànjú wa ò ní já sí asán. Àmì o my brother, àmì my brother. Mo wà nù mọ́tò ni mò ń pè yín bàbá ṣe rí ó ti fẹ́ sọ bíbélì ni pé mo kí yín kú iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ sì ni mo kí gbogbo ọmọ òòtú ajíire pátá. God bless you. Tí wọ́n dìde tí wọ́n fẹ́ jẹ́ kí orírun wa bàjẹ́. God bless you. Látòrí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ gbogbo àwọn tá à ń sọ àtàwọn tó ń wò tó ń kọ́mẹ̀ntì torí pé gbogbo alájọ ń ṣe kínní. Gbogbo alájọ ń jàjà yẹ o. Bẹ́ẹ̀ ni sà ládàtọ́ lọ́nà bá máa fún ẹni tó ń sọ̀rọ̀ náà ló máa fún gbogbo ọmọ òòtú ajíire tí wọ́n dìde. Lágbára Ọlọ́run. Ó ní ìkílẹ̀ ọkọ àmọ́ á ní kí n dá sọ̀rọ̀ tẹ wá ń sọ. Bẹ́ẹ̀ni. Pé ṣe rí ńgbà mi ẹ̀yin àgbàlagbà máa ń sọ pé bí ẹni tó lóòótọ́ bá wà láyé ọ̀rọ̀ wọn á máa jọra wọn á lè máa yíra wọn. Bẹ́ẹ̀ni. Nǹkan tí ẹ sọ yìí bí pé ẹ ti rìnà ẹ ti woṣẹ́ wò ẹ ti bó ṣe máa rí gẹ́gẹ́ bí àwa kan náà àtẹ̀mí náà ṣe máa ń rò tẹ́ bá wò mo post fídíò yín kan láàárọ̀ yìí. Okay. Nǹkan tí máa ń pariwo náà ni pé ẹ jọ kò sí ní ta fẹ́ fi wàhálà ṣe ṣùgbọ́n a lè gbà kí ẹ máa fẹnu ẹ̀tẹ́ kan àpèrè tó ga jù tí ẹ bá ti bá àpèrè tó ga jù jẹ́ ẹ ti bà gbogbo ayé jẹ́ ọlọ́mọ bá wà láyé jẹ́. Àmín o. Ó dàbí ẹni tó kọ́lé tí ò ní foundation ó tó ní foundation tó wá mú foundation tó wá wọ foundation tó máa expect ilé náà ṣe fa kó sì dúró. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bàbá mi náà fi pé bẹ́ẹ̀ nǹkan tá à ń ṣe bọ́ yẹn ṣe kí ni wọn kìnìún kan nǹkan tá à ń ṣe ìlú da torí pé bí àbá bá ti lé wí ogun tá a jáyàn. Bẹ́ẹ̀ni. So lórí ọ̀rọ̀ tẹ wá sọ yìí èmi náà rò dáadáa mo fọlọ́run bá ṣe lẹ́rìí ẹ̀kí n park ipe game tí wọ́n fẹ́ play wò náà ni pé kí Aláàfin má fi lè jáde kọ́ lè fi ní kójú bàbá àti wọn kọ́ lè bá ní torí pọ́n fún ní Aláàfin ní restriction àwọn ọlọ́kọ̀ ní òjò lè lọ. Bẹ́ẹ̀ ni bàbá mi kò dẹ̀ kí n ṣe yẹn ni solution nobody dislike Aláàfin Owoade. We all loved him when he came. Honestly. In person, mo máa ń pariwo lórí péjì mi ni màmá sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá mi gbọ́dọ̀ ṣáàwó kórè ń wá bàjẹ́ náà. Bẹ́ẹ̀ ni o. Tọ́ba wa dé wọn lọ fún yín lówó wọn fẹ́ mi lówó wọn fún gbà kan lówó wọn gbà kan lówó ṣé gbọ́dọ̀ bẹ́ẹ̀ fún lówó tán ni èèyàn mélòó gan ni ọ̀nà ìṣà náà ń ṣe bàbá tí abáníkàwọ́ ti bàbá àwọ̀ ọ̀nà ìṣà adéyẹyẹ kó lódò bàbá ọlọ́rẹ̀ ẹ̀mí wọn. Wọn ti ẹ̀fẹ́ tá à ń ṣe yìí ṣùgbọ́n a lè gbà á. God bless you brother mi. Tó bá ń gbọ́ mi ló dé pé àwọn náà wà lórí tó bá ń gbọ́ mi kí wọ́n jọ ohun tó ò fẹ́ kọ́ ṣe fún bàbá ẹ má ṣe fún bàbá oníbàbá. That is it. Bí ẹ bá tiẹ̀ gba àpèrè Oòduà ní orí ìrùn yín ok ká máa ríra wa bí neighbor síra wa. Of course. Ká respect Aláàfin Owoade gẹ́gẹ́ bí neighboring king. Ohun náà ẹ̀kọ́ dẹ̀ pọ́n ọba ti wálé ṣùgbọ́n ẹ̀ lè má rí dínkù ọba wa kò sí oògùn tẹ́ lè lérí kò sí àṣàṣẹ lè lérí kò sí orí ikú tẹ́ lè lérí tó mọ ẹ̀ka wúrọ̀ èmi stop torí pé ojoojúmọ́ mò ń sùn mò ń jí báyìí kan ti máa rí òun gbogbo àníyàn Ọlọ́run bá rínú mi. Bẹ́ẹ̀ lèmi náà o. Tí n bá sùn báyìí mò ń wa mọ́tò báyìí mò ń lọ báyìí ó tọ́ máa rírò nìyẹn kó rírun wa ò gbọ́dọ̀ bàjẹ́ ṣùgbọ́n ẹ bá lẹ̀ ṣe tiwa àti gbọ́ ṣùgbọ́n má fẹ́ nu ẹ̀tẹ́ kan àwọn ọba wa mọ́ àwa ò ní gbà ẹ jẹ́ ká fi àlàáfíà kí àjọ fi bára wa lò gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yá bí wọ́n ọmọ Ọ̀yá ò bá dẹ̀ wúlò náà ká ṣe bí ọba kan ká ṣe bí ọba kan. ó bá tán. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni bàbá mi ọtí mi ní kémi sọ Ọlọ́run ẹ bàbá mi ẹ wo Olódùmarè èmi àti yín àkókò sọ̀rọ̀ rí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n Ọlọ́run ọba láàánú á máa fún yín ní okun àti agbára tí ẹ fi ń ṣe tó gbọ́ mọ̀ dénú pé ohun tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀ ṣe nítorí owó ẹ̀ ṣe nítorí ìmọ̀ ẹ̀ ṣe nítorí shifting title gangan ó fẹ́ pé o kán bá fún yín àwọn amadáwo ṣe owó àwọn kan fún yín ní òpó adé òpó tó fojú aláǹdí o gbogbo àwọn bẹ́ẹ̀ yóò bá fẹ́ no mo fẹ́ sọ́dún péjì mi gan bẹ́ẹ̀ yóò bá fẹ́ àwa fẹ́ àwa torí pé ẹni tí ó bá tọ́ sípò ló tọ́ sí ẹ ti gbìyànjú ọmọlúàbí Ọlọ́run ọba òde ní dalé yín àtọ̀nà yín kó tó ṣe fún ìrùn wa náà tẹ́ ẹ̀ ṣe nínú ọlá náà ṣe nínú pé kò sí ẹ̀ ń gbìyànjú náà ìgbìyànjú ò ní já sí òfò àwọn ọlọ́pàá ìdúró náà táwa náà ṣe wọn bátà lè ṣe náà táṣe tàbá lè ṣe náà àtàwọn tó ń kọ́mẹ̀tì náà gbọ́ náà la máa padà jèrè. Àmín my brother. God bless you brother mi. Mo kàn ní kí n kí yín náà. God bless you brother mi. I love you so much baba. God bless you brother mi ní wáyé tí o lágbára Ọlọ́run. Mr. Akínsọ́lá Akínwùmí wọ́n lè ra sticker fún mi. God bless you sir. God bless you sir mi ní wáyé tí. Abba Father tó ra sticker fún mi. Abba Father tún ti dé.
Mr. Lateef, God bless you sir. God bless you sir. God bless you sir. God bless you sir. Mi ò ní wá yín tì. Okay. Hello sir. Bàbá àdá tó ti dé. Hello daddy. Àmọ̀kálẹ́ o. Ẹ káalẹ́ sir. Ẹ ṣé o. Yes sir. Thank you for picking the call. I know that there is a lot of calls. Èmi gan ti fẹ́ sọ Kódà wọ́n ń pè rẹpẹtẹ bí. Àwọn èèyàn ń fẹ́ máa dá sí ètò yín gan-an. Nítorí pé wọ́n ní tọ́sán bá dùn lèèyàn máa ń mú nǹkan. Bẹ́ẹ̀ ni sir. Tọ́sán bá ti dùn èèyàn mú méjì èèyàn mú mẹ́ta. Bẹ́ẹ̀ ni sir. Ó jẹ́ kí kọ́ọ̀sì ẹ̀ máa pọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni sir. Nítorí pé àwọn èèyàn mọ rírì iṣẹ́ tẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ ni sir. Àwọn èèyàn mọ ẹ wo arákùnrin mi tó sọ̀rọ̀ tán tí ò dẹ̀ ní sọ̀rọ̀ tán títí láéláé. Àmì o. Ó ní ẹlòmíràn tó ti sọ ó ní kì í ṣe pé ẹ̀ ń ṣe nítorí owó. Ṣe rí owó la fi ń ṣayé. Bẹ́ẹ̀ ni. Ìwà la fi ń ṣàjùlé ọ̀run. Bẹ́ẹ̀ ni. Méjèèjì lọ́lọ́run ó fi kẹ́ ẹ̀yin. Àmín sir. Tí ó dẹ̀ fi kẹ́ ẹ̀yin. Àmín. Ohun ó báyìí òun la fi ń ṣayé. Bẹ́ẹ̀ ni. Ìwà la fi ń ṣàjùlé ọ̀run. Bẹ́ẹ̀ ni. Méjèèjì ò ní wọ́n yín o. Àmín sir. Ẹ ṣe ń ṣe nígbà máa jẹ. Thank you sir. Now ní last time tí mo pè. Bẹ́ẹ̀ ni. Mo pòwe àwọn ilẹ̀ Ifẹ̀ kan. Mo ní etí mẹ́rin lodó máa ń ní. Bẹ́ẹ̀ ni. Mo ní ọmọ odó máa lù báyìí lálùfàyà kì í gbọ́. Bẹ́ẹ̀ ni. Ọ̀yọ́ ò lè gbọ́ o. Èpè ni. Èpè àwọn tí wọ́n ń dùn sómi ní oko ẹrú ẹni tó wà nínú oyún tó kú nínú pẹ̀lú ṣéènì. Èpè àti ọdún bọ́dún ni. Wow. Ẹ wo mo ti ń bọ́ wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ òrùka. Bẹ́ẹ̀ ni. Mo ti ń bọ́ wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ òrùka tí ó ń gbé wọn lọ́wọ́ náà ń bọ̀ òrùka. Bẹ́ẹ̀ ni sir. Sí àwọn èèyàn wa ní kóòtù òjìrè àwọn ló fún wọn ní òwe yẹn pé ọ̀rọ̀ dọ̀bálẹ̀ inú ẹ̀ lóṣù. Bẹ́ẹ̀ ni. Wọ́n mọ̀ wọ́n délédélé. Ntọ́yọ̀ jẹ lọ̀yọ̀ ń wá. Wọ́n mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ́n gan. So ìsí ìwọ̀nba lèèyàn máa ń ṣìpẹ̀ ìnàró fábùkẹ́ o. Bẹ́ẹ̀ ni sir. Èmi ò ṣe rí pátápátá báyìí là fọ́jú kùnàkùnà báyìí là dẹ́tẹ̀. Bẹ́ẹ̀ ni. Èmi á sọ pé ẹ jẹ́ ká fi kí wọ́n tì síbì kan. Ṣùgbọ́n ṣe rí arákùnrin tó sọ̀rọ̀ nísìnyí tí ò ní sọ̀rọ̀ tán láéláé kán mọ̀ fi gbogbo AI àbí kílẹ̀ ń pè wọ́n ní wọ́n. AI ni. Ṣé rí I said it privately and I said it to some of my friends that inú Aláàfin fúnra ẹ̀ náà dùn sí. Because inú ò bá dùn sí. Ó ti yẹ kó jáde. Pé ó dẹ̀ fi èpele pé ẹnikẹ́ni tó bá ń ṣerú àwọn kan báyìí a ó bọ́ sóun náà sí òun ni. A ó bọ́ òun náà sí òun. Because all these kind of things is very ridiculous. Honestly sir. In fact, mi ò tiẹ̀ it's so ó wà bizarre. Lọ́ba nìkan wà bizarre. Àtúwẹ́ pé ayé tiẹ̀ yìí ọba tó jẹ tìlú tòrò olóko orúkọ ò ní parẹ́ o. Bẹ́ẹ̀ ni. Ọba tó jẹ tí ó ti lu rojú tó rà tí ó rojú tí ò ráyè orúkọ ti láyé Owoade ni wọ́n ń fi àyà àwọn ọba káàkiri. Bẹ́ẹ̀ ni tó ń gbé pátá sídìí àwọn olórí aládé. Ayé Owoade ni wọ́n lu èèyàn pa láàfin. God bless you daddy mi. Yes sir. Èmi ti sọ tipẹ́tipẹ́ pé kò sí nǹkan tó ń jẹ́ ikú bàbá yèyé mọ́ ikú bàbá yèyé ló kù. Daddy. Ó tún ara ẹ̀ ṣe. Daddy. Mo ní pátápátá là ń bọ́jú. Kùnàkùnà là dẹ́tẹ̀ ojú àfọ̀ọ̀fọ̀ tán ìjà lọ í dálẹ̀. Ẹ ló ń dá sílẹ̀ ẹ má jẹ́ ká bẹ́ mọ̀ bó ṣe ẹ má jẹ́ ká bẹ́ mọ̀ bó yà. Thank you daddy. Ẹ jẹ́ ká ṣiṣọ́ lójú eégún. Ó yé mi daddy. Ó dàárọ̀ sir. Yes sir. Yes sir. Mr. Ọláwálé Olúwaṣẹ́gun wọ́n lè ra síkà fún mi. Ẹni mò sí ẹni mọ̀ yẹ ẹni mọ̀ bànújẹ́. Kíní ìgbé wá fún mi jẹ́ mọ́ ráwọn tí ń ṣe mí lóore. Jẹ́ ráwọn tí Mr. Ọláwálé Olúṣẹ́gun God bless you sir.
Mr. Latif, God bless you, sir. Mr. Latif again, God bless you, sir. Abba Father. Hello. Hello. Hello, ẹ káalẹ́ sà o. àdìgádá sí ètò. ẹ̀yin gangan lẹ ní. Yes sir. ẹ̀yin lẹ ń fi ìtàn gba gbogbo àwọn ọmọ Oòduà tó kù lẹ̀. Ọlọ́run ṣeun sà. lọ́wọ́ àwọn aninilára. Ọlọ́run ṣeun sà. Thank you sir. Ẹ̀gbá lèmi o. gbogbo àwọn Ẹ̀gbá gbágbágbá la wà lẹ́yìn Ọọ̀ni. God bless you sir. nítorí pé a mọ̀ pé Ilé Ifẹ̀ láti wá. ọmọ Nídẹ bóyá ìyàwó Odùduwà ni o bóyá ọmọ Odùduwà ni o akínlọ́sìn sí. so àwọn ò lè fi ọwọ́ òsì júwe ilé wa. àwọn tó ń fọwọ́ òsì júwe ilé tiwọn àwọn náà ní dìde àwọn Ẹ̀gbá àwa dìde. bẹ́ẹ̀ ni o. àwọn pariwo empire àwa di country. bẹ́ẹ̀ ni. empire tí wọ́n kú. bẹ́ẹ̀ ni. so because Ẹ̀gbá ló ṣèjọba gbẹ̀yìn. bẹ́ẹ̀ ni. ẹnu mo fi ń débẹ̀ láti ẹjẹ́ ìdórí ọ̀rọ̀ yẹn o. Ẹ̀gbá ṣèjọba wọ́n ní prime minister. bẹ́ẹ̀ni. mo wà pẹ̀lú yín sà. so àwọn ò lè fi ọwọ́ sí júwe ilé bàbá tiwa. God bless you sir. God bless you sir. abúlé kan wà tó ń pè ní Àbàtà Ẹ̀gbá. bẹ́ẹ̀ni Mr. Ayọ̀délé bẹ́ẹ̀ni. mo ti drive kọjá ń bẹ̀rẹ̀ rí. ok. mo dẹ̀ tún wo lórí map recently mo rí Amẹ́ríkà ni mo wà ìgbà tí mo rí inú mi dùn nígbà ṣé ibi tá a ti wá rí mi ò tí mọ history much láti mọ̀ bóyá. thank you sir kí lórúkọ ẹni tó fún mi sí kàlásì. but I'm happy fún program tẹ́ ẹ ṣe ìtúwálẹ̀ lábẹ́ èdè àwọn Ọ̀yọ́. lẹ́yìn gan mo tún rí fídíò kan tí Professor Akínṣọ̀wọ̀n tí wọ́n ṣe tán sọ̀rọ̀ nípa èdè Yorùbá. bẹ́ẹ̀ni. tán nínú èdè Yorùbá kò sí àyàn pé èdè Òwu ló pọ̀ jù nínú central Yorùbá tá à ń sọ. tó jẹ́ Yorùbá jùmọ̀ lò. bẹ́ẹ̀ni. ó ṣe tọ̀yọ̀ ṣe kékeré báyìí tọ̀yọ̀ nínú ẹ̀. accent Òwu ọba dialect Òwu ló pọ̀ jù nínú central Yorùbá tá à ń lò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sọ gbogbo pé aṣọ Yorùbá lẹ̀ ń lò oúnjẹ Yorùbá lẹ̀ ń jẹ irọ́ ni gbogbo ẹ̀. wọ́n fẹ́ lè sọ pé omi Yorùbá là ń mu ẹsẹ̀ bàtà Yorùbá là ń tẹ̀. God bless you sir. yes sir. all right sir ó dà wọ́n sir. God bless you sir ó dà wọ́n sir. yes sir. 091 5147 9599 0915 147 9599. Solo Telecom. Mr. Solo Telecom, God bless you, sir. How to fix your own car. How to fix your own car. God bless you, sir. Mi ò ní wá yín tí o, ẹ ní wá mi tí o. Mr. Dami láti Germany tẹ́ bá rí mi pè padà máa pick ẹ̀. Ẹ ti ń pè mí tipẹ́. Hello. Hello sir. Hello sir, ẹ káalẹ́ sà o. ẹ káalẹ́ sà Wíkóńgó. Yes sir. Ọlọ́run á máa fún yín ṣe o. Àmín o. ẹ ní kú fún wa ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. Àmín sà àtẹ̀yìn náà sà. àwọn ọmọdọ́mọ ẹ máa mọ̀ wọ́n. Àmín sà. ẹ kú iṣẹ́ náà. Thanks so much sir. Thanks so much sir. bẹ́ẹ̀ ṣe ń gbé àṣà lárugẹ. Ẹ ṣé púpọ̀ sir. mo pè yín níjọ́ kan sometimes last year. Okay. Alright sir, ohun tí mo kàn fẹ́ sọ ni pé nínú òye mi pẹ̀lú bí mo ṣe ń tẹ̀lé yín. Bẹ́ẹ̀ni. Gbogbo analysis tẹ́ ẹ̀ ṣe. Ó dàbí ìgbà pé pírọ́blẹ́mù Aláàfin kì í ṣe Ọọ̀ni kì í ṣe Olúbàdàn. Rárá. Kì í ṣe anybody. Rárá. Àwọn pírọ́blẹ́mù méjèèjì tó yè mí gbé. Ó wà ní àárín Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Ọ̀yọ́ ni. torí Ọ̀yọ́ Mèsì ó ní orò tán máa ṣe fọ́ba nígbà tó bá yan ọba tán. mo dẹ̀ ń gbọ́ wípé kì í ṣe Ọ̀yọ́ Mèsì ló yàn ọ̀tọ̀ lẹ́ni tí Ọ̀yọ́ Mèsì yàn. Bẹ́ẹ̀ni. so ṣé wọ́n ṣe orò yẹn fún. ìkejì number 2 problem àwọn tó ń jọ dúnyè. ṣé wọ́n tù wọ́n lẹ́yìn oyè. Bẹ́ẹ̀ni o. ìgbọ́n tẹ́ bá wo ohun tó ń ṣẹlẹ̀ mò ń follow analysis yín ni o. Bẹ́ẹ̀ni sà. ìwà
ọba yìí ní gbogbo ohun tí ó fẹ́ ìwà nìkan ló jẹ níyà. bẹ́ẹ̀ ni sà. I live in United States. From what I have from Canada, bàbá yìí níwà gan ní Canada. èmi náà ti sọ bẹ́ẹ̀. So ti yẹ yín. bẹ́ẹ̀ni. So kí ni solution tẹ́mi máa suggest kì í ṣe fẹ́yìn o. bẹ́ẹ̀ni. fún àwọn ọmọ Ọ̀yọ́ tó ń gbọ́ mi. bẹ́ẹ̀ni. kí wọ́n wá àwọn àgbà tàbí láàrin Yorùbá ká wá àwọn àgbà tó ń fẹ́ kìlú tó. kọ́ lọ reconcile ọba pẹ̀lú àwọn Ọ̀yọ́mèsì tí wọn ò dùn ní àárín Ọ̀yọ́. torí gbogbo àwọn tó wà ń ta nínú wọn dùn sí pé wọ́n yàn wọ́n lọ́ba. bẹ́ẹ̀ni. so kí wọ́n lọ wá ọ̀nà torí ọ̀nà Fáráò ni bàbá yìí ń tọ̀. ìwà ló lọ́hùn kọ́ ìwà ní téèyàn bá máa ṣubú ìwà ló kọ́kọ́ máa ń lọ. bẹ́ẹ̀ni. ntẹ́mi rí sí nìyẹn. God bless you sir. ẹ má wéèsì táàmù yín mọ́ lórí ọ̀rọ̀ agbèrò tó wà l'Amẹ́ríkà yìí. ok sir. so ẹ jùlọ lọ́nà kan náà. thank you sir. àbí tó yín ní jẹ́ mọ̀ bóyá parí primary and secondary school gan. thank you sir. all right, God bless you sir. ó dàbọ̀ sir. God bless you sir. ìwà lọ́ba àwúre ẹni Ọlọ́run bá fẹ́ mú ìwà ló ń gba lọ́wọ́ ẹ̀ kọ́kọ́ náà ẹ̀dá mi mọ́ bá wà mí jẹ́ o. ọba tó jẹ tìlú tó lórúkọ ilé tó jẹ tìlú tó òun náà lórúkọ. hello sir. hello awíkó gbẹdálẹ́ o. ẹ káalẹ́ sà. ẹgùjọ mẹ́ta sà. àwa rí àtẹ̀yìn náà. ẹ mọ̀ pé èmi máa ń pè yín ní orúkọ kan last man standing. God bless you sir. tó dẹ̀ sì dúró. God bless you sir. Ọlọ́run máa dúró tì yín àtàwọn fámìlì yín. àmín sà. ẹ̀ẹ́dì jábọ̀ ẹ̀ẹ́dì wálẹ̀. àmín àtẹ̀yìn náà. lágbára Ọlọ́run. àmín àtẹ̀yìn náà. gbogbo ìmọ̀ ọ̀tá lórí yín kò ní í ṣe láyéláyé lágbára Ọlọ́run. àmín o àmín àṣẹ. àwa náà à ń fi àdúrà ràn yín lọ́wọ́. ẹ ṣé mo dúpẹ́ sà. torí àwọn ọ̀tá ń gbógun lábẹ́lẹ̀. gan. pé kẹ́ dákẹ́. gan. pé tẹ́ bá fi lè dákẹ́ àwọn ti lẹ́nu ọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ṣé you understand. bẹ́ẹ̀ni. Ọlọ́run jẹ́ kó work. bẹ́ẹ̀ni. ẹ lọ wo orí kíní àgbálẹ́tù interview tẹ́ ṣe is one of the most few interview within 2 weeks. wow. mi lè pa wá fún ẹ lọ wo comment section. God bless you sir. ẹ lọ wo comment section bẹ́ẹ̀. God bless you sir. ó yàtá ebi àrùsá àwọn mi tó gbé wá. ẹ ṣe understand àrí kọ́mẹ̀ntì wọn. bẹ́ẹ̀ni. so ẹ̀yin gan fúnra yín ẹ lọ wo kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ tẹ́ bá rí parí ètò sí. ok sir máa lọ. ẹ wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ wà ní on the right way nǹkan tẹ́ ń sọ. God bless you sir. so kí n dá ṣètò bàbá ẹ ti parí ọ̀rọ̀ àwọn pípù yìí láti ilẹ̀ àwọn ni wọ́n gbọ́ wọ́n mú yín lọ́tà ẹ̀yin ò dẹ̀ kì í ṣọ̀tá wọn ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ lẹ́yìn jẹ́ ẹ̀yin dàbí prophet tó ń prophesize ọ̀rọ̀ pé nǹkan tó máa ṣe lọ́jọ́ iwájú lélẹ̀ bọ̀ wọ́n múlò ṣẹ́gbọ́n wọn tí mo sọ sà. àgbọ́yé mo wà pẹ̀lú yín. ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ẹ jẹ́ n sọ fún yín. ó yá. ẹni ta ni kó ṣe nọ́mbà 2 tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá dá rẹ̀ pa ìwà ẹ̀ wá dá padà sí nọ́mbà 5 ṣe understand. bẹ́ẹ̀ni. wọ́n wá wò pé tó bá ń jáde ń sìn àwọn ò fẹ́ kó máa play nọ́mbà 5 yẹn mọ́ ṣe kò dẹ̀ sọ́dọ̀ tó fẹ́ gbà tí ò ní play nọ́mbà 5 yẹn. wow. ṣe understand ń sìn. bẹ́ẹ̀ni sà. nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ó mọ̀ pé ẹ̀wọ̀n orú Ọ̀yọ́ bàtà 50 yẹn lálàáfíì fẹ́ tó bá wà ń bẹ̀ position wọn lálàáfíì fẹ́ wà ń gbàtẹ́ Olúbàdàn ní chairman. bẹ́ẹ̀ni tíjà sì tún wà ńlẹ̀. ṣé ẹ ń sàn kan tí mo sọ ń sìn yìí. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí wọ́n tó wá gbọ́ bù yín tó bá pè ìpàdé lọ́balọ́ba ní Nàìjíríà ń sìn. bẹ́ẹ̀ni. ṣé ẹ mọ̀ pé Olúbàdàn ló máa represent Ọ̀yọ́ state. aláàfin dẹ́ wà ń bẹ̀ ṣé ẹ understand. bẹ́ẹ̀ni. bọ́lá ṣe ti kọ́ sí nìyẹn. bẹ́ẹ̀ni. ẹ wo Sanwó Ògbómọ̀ṣọ́ bàbá yẹn kàn jókòó jẹ́ kò sọ anything ọlọ́ọ̀dẹ wa gbogbo fọ́lẹ̀ bàbá. bàbá sì ń jayé ọba lọ ń tiwọn. bàbá lè jayé ọba lọ bàbá ò jẹ́ anybody jà bàbá kàn jayé ẹ̀ lọ ọlọ́ọ̀dẹ gbogbo fọ́lẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. without saying any word. bẹ́ẹ̀ni. bọ́rọ̀ life tí èèyàn bá ti wọ́n bù láyé ọlọ́ọ̀ máa tó bù kọ́ láàyàn. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. ṣé ní àwọn ọmọ Ọ̀yọ́ tó bá fẹ́ tún kíní ìṣe tó bá padà lọ gbọ́ àwọn programs yìí wàláì tàlà àtúnṣe gidi máa bá. bẹ́ẹ̀ni solution wọn ti wà ńbẹ̀ bẹ́ẹ̀ni. ó ti wà ńbẹ̀ already
so far bá ti wí lọ́tà náà sọ pé kinní kan ọmọ máa ní problem sí every day. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni sà. ilé parọ́ fún yín. ṣé understand. bẹ́ẹ̀ ni sà. so àwọn kòkó mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ọlọ́run ṣeun. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dúró tán. Ọlọ́run ṣeun. àwọn olùmọ̀lẹ̀ ló gbé yín dìde. oh yes bẹ́ẹ̀ ni ilé parọ́ fún yín. God bless you sir. ó dé ẹ̀dẹ̀ máa rèrè ń bẹ̀. àmín o. lágbára Ọlọ́run. àmín.